lẹ́yìn tí ọkọ̀ omijé ojú mi tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ tán ẹ wá gbọ́ nǹkan tó tún padà wàá ṣẹlẹ̀ o. Tuntun mi mà tún rèé o. Àwọn àgbà ní ẹni tó bá máa parọ́ ló máa sọ pé ẹlẹ́rìí òun wà lálìkìyà ó mọ̀. Ìyẹn ni wípé ẹni bá máa parọ́ ló máa lẹ́lẹ́rìí òun ò sí nítòsí. Ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀ lẹ́nu ẹnìkan tó jẹ́ ẹlẹ́rìí tó tún jẹ́ ọkọ olóògbé tí í ṣe Bùnmi Akínàánú omijé ojú mi o. Ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀ kẹwàá gbọ́n tí arákùnrin ọ̀hún mà sọ wípé ó ṣẹlẹ̀ tí òun fúnra rẹ̀ gangan náà tó tan ìmọ́lẹ̀ sí láàrin ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀. Ó ń jà ròyìnròyìn láàrin omijé ojú mi pẹ̀lú ọkọ rẹ̀ tí í ṣe Adéoyè o. Arákùnrin ọ̀hún ní pé òun mọ Bùnmi àti ọkọ rẹ̀ dáadáa tó bẹ́ẹ̀ jẹ́ wípé àwọn jọ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́. Ó ní pé láti ọdún 2005 tó túmọ̀ sí pé ọdún 21 sẹ́yìn òun ni àwọn ti jọ wà papọ̀ tí kò sì sí ohun kankan tó lè dá òun lẹ́nu kọ́ àbí lọ́wọ́ kọ́ láti lè tọ́ka ọkọ omijé ojú mi gẹ́gẹ́ bí èèyàn gidi, èèyàn rí àti ọkùnrin alálùbáríkà o. Ó wá ní pé ẹ jẹ́ kóun la eléyìí yé gbogbo àwọn ènìyàn kí ó bàa lè yé wọn. Ẹ wá gbọ́ àlàyé ọ̀hún tí arákùnrin ọ̀hún ṣe. Ó ní iṣẹ́ rí ọ̀rọ̀ tí àwọn ènìyàn fi ń ba ti arákùnrin tí í ṣe Adéoyè yìí jẹ́ wípé kò yà sí àwọn ọmọ àbí kò lákàkì tó lórí ọmọ yìí. Ó ní wípé òfúùtù fẹ́ tẹ̀gbá àṣà tí ò ní kán ni o. Arákùnrin yìí fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé Olúwa jọ mí lójú wípé ìlú London òun ni wọ́n bí ọmọ ọ̀hún sí. Kódà òun wà níbi tí wọ́n ti ṣe ìkómọ fún ọmọ ọ̀hún. Ó ní ọjọ́ ìkómọ lòun tí kò bẹ̀rẹ̀ sí ní wò bí ẹni wípé ṣáwọn ò ti ṣọjàrà báyìí. Ó ní àwọn dúró lé ní wákàtí 3 kí wọ́n tó sọmọ lórúkọ. Kí ni ìdí táwọn fi dúró? Ó ní ìdí ọ̀hún ni pé ẹni tí Bùnmi Akínàánú fẹ́ kó wá sọmọ lórúkọ gangan, ìyẹn ìránṣẹ́ Ọlọ́run tó fẹ́ kó wá pe orúkọ ọmọ jáde, ó ní ẹni ọ̀hún ò tí ì dé. Àwọn láti dúró kí ẹni ọ̀hún fi dé ni o. Torí ó ní pé Bùnmi fọ́ kíkọ́rí ó yarí jálẹ̀ pé tí ẹni ọ̀hún ò bá dé àwọn ò ní sọ ọmọ ọ̀hún lórúkọ. Làwọn bá wò pé ó dáa káwọn kúkú ní sùúrù kí ẹni tó ń sọ dé o. Wọ́n ní nígbà tí ẹni tó ń sọ dé lọ́sà padà ṣèsọmọ lórúkọ. Ṣùgbọ́n wọ́n ní pé láàrin ìgbà tí ọmọ ọ̀hún ṣe wà ní oṣù bíi mélòó kan, wọ́n ní pé Bùnmi Akínàánú omijé ojú mi fi ọmọ ọ̀hún sílẹ̀ lórílẹ̀-èdè UK. Ó dẹ̀ padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà tó túmọ̀ sí wípé ọ̀rẹ́ òun tí í ṣe bàbá ọmọ yìí nìkan ló dá ọmọ ọ̀hún tọ́ tí ọmọ ọ̀hún fi pé ọdún 7. Ẹ̀yin tẹ́ bá ti ń bá ọ̀rọ̀ yìí bọ̀ tẹ́lẹ̀ ẹ rí wípé ọ̀rọ̀ yìí ń papọ̀ mọ́ nǹkan tí a ti ń sọ bọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí tí àwa náà ń rí gbọ́ o. Ó ní Bùnmi Akínàánú máa ń wá sí orílẹ̀-èdè UK lẹ́ẹ̀kọ̀ọ̀kan wípé gbà tó yá ló di ọjọ́ kan tí ó dẹ̀ wá sórílẹ̀-èdè United Kingdom tí ó dẹ̀ mú ọmọ ọ̀hún padà wá sórílẹ̀-èdè Nàìjíríà láì ní ìmọ̀ sí bàbá ọmọ ọ̀hún nínú. Ó ní kété tí ọ̀rẹ́ òun dé ó padà lọ sí àgọ́ ọlọ́pàá lọ́ọ́ fi ọ̀rọ̀ ọ̀hún tó wọn létí wípé òun wá ọmọ òun sọnù tí àwọn ọlọ́pàá dẹ̀ padà fi ẹ̀sùn kan irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yẹn wípé abduction, ìyẹn ìjínigbé ni wọ́n ń pè o. Ó wá ní wípé torí wípé Bùnmi Akínàánú mú ọmọ ọ̀hún wá sórílẹ̀ Nàìjíríà tí ẹnikẹ́ni ò mọ̀ ń pa ẹ̀. Kódà ọ̀rẹ́ òtí bàbá ọmọ yìí kò mọ̀ wípé jọ mí lójú ní Nigerian passport, ìyẹn ìwé ìrìnnà tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní wọ́n gba ìwé yìí lẹ́yìn bàbá ọmọ tí í ṣe ọ̀rẹ́ òun tó jẹ́ Adéoyè ọ̀hún tó lè jẹ́ wípé nígbà tí àwọn bẹ̀rẹ̀ sí ní dààmú káàkiri òun ni àwọn padà rí ìdí ọ̀rọ̀ ọ̀hún. Ó ní kódà títí di àsìkò yẹ̀rí àrídájú wà tí àwọn lọ gbà wá ní àgọ́ ọlọ́pàá tó wà ní London kí àwọn bá lè fi jáde fún gbogbo àwọn ènìyàn tí wọ́n bá fẹ́ rí ẹ̀rí àrídájú ọ̀hún kí wọ́n bá lè mọ̀ wípé ọ̀rọ̀ wà ní àgọ́ ọlọ́pàá. Ó ní lóòótọ́ ọmọ rẹ̀ ọkùnrin yìí wípé USA ló bí ọmọ ọ̀hún sí pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ọkọ àti àwọn míì tí wọ́n dìde ṣùgbà ẹ̀ o. Ó wá ní àsìkò tí ó bí ọmọ ọ̀hún tán láti ìgbà náà ló ti mú igi tó ti wọlé gbogbo ọ̀nà tí bàbá yìí fi lè bá àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ tó lè jẹ́ wípé kò sí ìjà àbí aáwọ̀ kankan láàrin àwọn méjèèjì kó tó di wípé ó wá sí orílẹ̀-èdè UK tó dẹ̀ wá mú ọmọ kúrò láì ṣe pé bàbá ọmọ mọ̀ sí o. Arákùnrin yìí ní kódà òun sì ní ẹ̀kúnrẹ́rẹ́ báàgì kan tí CD Bùnmi Akínàánú wà tí àwọn fẹ́ tà ní UK pé tí òun bá sì lè wọlé òun ó rí ibi tí ẹ̀kúnrẹ́rẹ́ CD ọ̀hún wà nínú báàgì odidi kan. Ó ní títí di àsìkò yìí kò lè wá kó wá gbà nítorí ìwà kò tọ́ tí ó wù sí ọ̀rẹ́ òun tí í ṣe bàbá Jọmílójú o.
ó wá ní kó tó di wípé ó wá mú Jọmilójú kúrò ní orílẹ̀-èdè UK wípé àwọn rìnrìn àjò kan ní ọdún náà lọ́hùn-ún wípé wákàtí 6 gbáko ni àwọn fi rin ìrìn ọ̀hún. Ó ní Bùnmi ọkọ rẹ̀ pẹ̀lú ẹni tó máa ń bá wọn tọ́jú Olúwa Jọmilójú àti òun fúnra rẹ̀ gangan wípé fọ́nrán àti àwòrán ibi tí òun ti sọ yìí pé kódà ó wà tí ẹnikẹ́ni bá fẹ́ rí i. Ó ní àsìkò tí àwọn ń ṣe ìrìn àjò kálọ kábọ̀ ní wákàtí 12 12 hours journey yìí, òun ni Bùnmi ò bá ẹnikẹ́ni sọ̀rọ̀ pé dípò káwọn jọ máa sọ̀rọ̀ pé èpè rabandẹ̀ òun ló bẹ̀rẹ̀ sí ní gbélé àwọn kan lórí, tí àwọn dẹ̀ tún sọ wípé ọ̀rọ̀ tó ń sọ yìí kò rí bí àwọn tó ń ṣépè fún yìí, wọn kì í ṣe ẹni èpè, ṣùgbọ́n ó ní kò fìgbà kọ́kọ́ tí ẹ̀gbọ́n táwọn ń sọ o. Ó ní àwọn ti fìgbà kan fi ọ̀rọ̀ ọ̀hún fi tó wọn létí ní 88.7 FM tí wọn ò kọ orúkọ iléeṣẹ́ rédíò ọ̀hún sí ní ọdún 2024. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní wọn ò fẹ́ gbérù nǹkan báyìí jáde kí wọ́n bá fi ba orúkọ arábìnrin ọ̀hún jẹ́. Ó wá ní fọ́tò ìyẹn àwòrán tí ẹ̀ ń wò yìí, ó ní pé ọdún 2011 ni àwọn yà ní Woolwich. Ẹ̀yin tí wọ́n mọ London dáadáa dàbí tí wọ́n ń sọ yìí mọ̀. Ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun, fóònù òun gangan lòun fi ya àwòrán yìí pé àkọ́kọ́ tí òun ó gbé wá sí orí ẹ̀rọ ayélujára rèé. Ó ní pé obìnrin tó wà nítòsí àwòrán tẹ̀ ń wò yìí ni ẹni tí ó ń tọ́jú Olúwa Jọmilójú pẹ̀lú Jọmilójú náà tí ó nírun kékeré lórí nínú àwòrán náà. Fọ́nrán tí ẹ̀ ń wò yìí, àwòrán tẹ̀ ń wò yìí ló ṣe àfihàn gbogbo àlàyé tí ọkùnrin ọ̀hún ń ṣe lóòótọ́ o. Ó wá ní fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ń bu ẹnu àtẹ́lu ọ̀rẹ́ òun tí í ṣe Adéoyè bàbá Jọmilójú, ó ní ẹ lọ rèé túbá o, kẹ̀dẹ̀ ló máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ Ẹlẹ́dàá bàbá Jọmilójú, nítorí pé òun sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòrán tó lè dúró gẹ́gẹ́ bí ẹ̀rí àrídájú o. Bẹ́ẹ̀ ló fi ọ̀rọ̀ kan àwọn tí wọ́n jẹ́ blogger tí wọ́n ń gbé ìròyìn òfegè àti ìròyìn tí ó ń ba orúkọ ìdílé Adéoyè jẹ́. Ó ní pé ẹ wádìí gbogbo dájú kẹ̀dẹ̀dẹ̀ tó jẹ́ òtítọ́ ọbẹ̀ mú, ẹ ṣe ìwádìí kó tó di pé ẹ máa bu ẹnu àtẹ́lu ẹnìkan torí agbẹ́jọ́ ẹnìkan ṣe gbé àgbà òṣìkà ni o. Ó ní tí ẹ bá lérò wípé ẹ ń wá views and engagement, kẹ́ ẹ ti mọ̀ wípé ẹ ti ń jẹ̀bi Ọlọ́run, ẹ dẹ̀ ti ń jẹ̀bi bàbá Jọmilójú. Pé ìbàjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn blogger yìí wà ní UK ní òun ò bá gbé wọn lọ ilé ẹjọ́, ṣùgbọ́n ó dùn òun ṣe ń láàánú wípé wọn ò sí ní orílẹ̀-èdè United Kingdom. Ṣùgbọ́n ẹ̀yin tí ẹ bá fẹ́ òkodoro ọ̀rọ̀ ọ̀hún, ó ní pé ẹ lè wádìí, ẹ dẹ̀ rí wípé gbogbo ohun tóun sọ yìí òótọ́ ni. Bákan náà ó ní nígbà tí Bùnmi Akínàánú olóògbé Omijé Ojú Mi wá sí orílẹ̀ Manchester ní UK láti wá ṣe show kan, pé ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ nínú show ọ̀hún, ṣùgbọ́n kóun fi eléyìí sẹ́nu kí òun ó dákẹ́ o. Ṣùgbọ́n àmọ̀ràn tèmi ni wípé gbogbo àwa tá a bá ti ń gbọ́rọ̀ lórí ẹ̀rọ ayélujára jẹ́ á máa fi làákàyè tó ọ̀rọ̀, ká dẹ̀ máa fi ọpọlọ fi dá sí àwọn ọ̀rọ̀ tí a bá ń gbọ́ àti tó bá ń jáde o. Àmọ̀ràn mi fún bàbá Jọmilójú ni pé kó dákun dábọ̀ kó wá àwọn ọmọ rẹ̀ kan, kó dẹ̀ fi ìfẹ́ yìí kó fi bá wọn lò, kó kó wọn mọ́ra. Ìfẹ́ àti bẹ̀rẹ̀ kó tún gbìn sínú àwọn ọmọ yìí kí ó bá lè tẹ̀síwájú àti máa jẹ́ bàbá àwọn ọmọ yìí, kó dẹ̀ jẹ́ kó yé wọn pé òun nífẹ̀ẹ́ ìyá wọn lóòótọ́ o, ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ òun náà ló ní kí a wá rí òun o. Kí Ọlọ́run kó bá wa dá Jọmilójú àti àbúrò rẹ̀ sí, kí ó dẹ̀ foríjìn Omijé Ojú Mi lọ́nà ọ̀run. Ṣùgbọ́n ohun tí ò yéèyàn kedere báyìí òun lórí níwájú Ọlọ́run o. Àwa ń lọ fún ti sáà yìí náà, ilé ìlànà ní ká tún mú wá fún yín. Tá bá tún rí nǹkan míì gbọ́, a máa jẹ́ kí ó tẹ̀ yín lọ́wọ́, bẹ́ẹ̀ a máa jẹ́ kó tó yín létí níléeṣẹ́ Owutu FM tí wá ń bí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa, ó dàbọ̀ fún ti sáà yìí náà, àwa ń lọ, ó dàbọ̀. Owutu FM. Ètò tó gbójú owó. Ní gbogbo Nàìjíríà. Ní gbogbo Nàìjíríà. Owutu FM. Ètò tó gbójú owó. Owutu ni ẹ máa gbọ́. Owutu ni ẹ máa wò.
to our YouTube channel, Owutu FM Lagos. Bye.